akínyìn kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń bá wa bọ̀ lórí ìkànnì Àdìtú Ọ̀rọ̀ Media TV ẹ ṣeun bí a ti ń fẹ́ bá wa gba gbogbo àwọn fídíòs tí à ń jù sórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ láàrin bàbá wa Alága Ọ̀jà àti Aláàfin Ọ̀yọ́ tó fi dórí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti bàbá wa Ọọ̀ni ti Ilé Ifẹ̀ kí ló ti ń fa awuyewuye láàrin wọn tó fi wá fẹ́ máa fàjà láàrin Tani Ọlọhun àti ààrẹ Al-Maroof ẹ wò ó nǹkan kì í síbẹ̀ ó tó pẹ̀lẹ́pẹ̀tẹ́ ẹ máa bá wa kálọ. ẹ káàárọ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀màdé ọmọ Àtìbà mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lálùbáríkà àbúrò yín náà ni o ẹ̀gbọ́n yín bàbá yín olólùfẹ́ ọmọ Yorùbá ṣe rí kinní kan tí mo kàn fẹ́ sọ lénìí màá kọ́kọ́ sọ ọ̀rọ̀ mi pọ̀ nítorí pé àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin kì í ṣe pé mo fi ń pọ́nra mi lé kí Ọ̀yọ́ tó lè ríyàn fín ẹ ti máa tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ dáadáa kí Ọ̀yọ́ tó lè ríyàn fín ẹ ti fi àbùkù kan ọmọ Ọ̀yọ́ dáadáa kí Ọ̀yọ́ tó lè ríyàn fín kódà níbi tá a ní respect dé ọmọ ọkọ tó bá kéré jù nínú ilé ìyàwó ilé ò gbọdọ̀ pé lórúkọ tí ó bá dìsín ó sì ń ṣẹlẹ̀ o bọ̀ àwọn kọ̀ọ̀kan ti ń fakọ sí i. mo rí fọ́nrán táwọn èèyàn ń gbé káàkiri mo kàn fẹ́ clear yẹ̀ díẹ̀ ni ìyẹn kò yí orúkọ mi padà ààrẹ Al-Maroof ló ń ba Ọ̀yọ́ jẹ́ ààrẹ Al-Maroof ló ń control Aláàfin ṣé mi l'Ọyomesi ni sórí yín pé ṣé àtàbàtẹ̀ wá ní opportunity láti bá Aláàfin sọ̀rọ̀ ṣé kú bàbá yèyé náà lèèyàn máa kú gìrì ló máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé òun bá níta lè bá bàbá wa sọ ṣó la máa bá ọba sọ anyhow. mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé orúkọ ló ń roni olórúkọ ààrẹ Al-Maroof yẹn mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ mi ò ní ṣépè o àmẹ́nu mi ò ní gbófo ẹnì kọ́nà tí n bá ti rí báyìí wọ́n ní ààrẹ ló dá wàhálà lẹ̀ ààrẹ ló ń ba ayé Aláàfin jẹ́ ayé Aláàfin ò lè bàjẹ́ láyé àfi táyé tí ń bá máa bàjẹ́ ló kù nítorí bá wọ́n ń yà mí lẹ́nu màá sọ òkò yìí sí àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ìtọ́ bá máa bínú ó lè bínú o mo ti dákẹ́ tó mi ò wá fẹ́ dákẹ́ mọ́ àmọ́ èmi ní garanti pé mi ì tí ì fi èébú kọ̀kọ̀ bú Ọ̀ọ̀nìrìṣà àmọ́ ẹnikẹ́ni tó bá wá níbi tí mo ti bú Ọ̀ọ̀nìrìṣà ní abojú àbábomú kàn jáde kàn sọ fún mi Yorùbá ní ẹjọ́ là bóògùn rò kàn mú púrúfù bẹ́ẹ̀ wá íńtánẹ́ẹ̀tì sáà ni mo ti sọ̀rọ̀ ẹ sọ náà àwọn Awíkókó ń sọ̀rọ̀ s'Aláàfin èmi ò mọ nǹkan tó ń ṣàwọn ọmọ Yorùbá kí ló dé tẹ́yìn ọmọ Ilé Ifẹ̀ ń jùkò àwọn ọmọ Ọ̀yọ́ wá ju ògúlùntù ẹ wá bìlí pé kọ́yọ̀ káwọ́ gbéra ṣe rò pé àfẹ́ràn Aláàfin wa ni wọ́n ti kó bá Aláàfin o wọ́n máa yọ Aláàfin o wọ́n máa yọ Lágbájá ṣé bó ṣe yọ àwọn bàbá tí lóye nìyẹn ìṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ rò pókàn easy láti kàn ní ẹ máa ṣe gbá kan ó ti kó bá yọgọlú ẹjọ́ torí Ọlọ́run máa tún ọ̀rọ̀ mi sọ ọmọ Ọ̀yọ́ ni mí ojúlówó ni mí kọ̀ǹfàmù ni mo ti ní mi ní sinmi fún yín mọ́ torí mo sinmi orúkọ mi tẹ wá tẹ̀ ń tọ̀ka yẹn kúkú jẹ́ kájọ máa sọ pọ̀ àwọn tó bá lọ́pọlọ wọ́n á mọ̀ pé ààrẹ right mi ò lè dákẹ́ fún yín o mo ti dákẹ́ tó most especially ẹ̀yin ọmọ Ifẹ̀ àtàwọn bloggers kọ̀ọ̀kan tí ò kàn àwọn bloggers mi tó yẹ pé ọba àlú yín gbìjọba àlú yín ìgbàṣírí ọba àlú yín jáde ẹ ti mọ̀ pé revenue l'Aláàfin tẹ́ ẹ bá fi picture Aláàfin tẹ́ ẹ fi picture ààrẹ Al-Maroof sí kò sẹ́ni tó máa wo show yín ẹ try ẹ lóṣù kọ̀ọ̀kan wòye viewers tẹ́ ẹ ní one stupid woman ojú yọbọ Mabel máa fi picture ẹ̀ sí Mabel náà jáde ó tún lọ gbé picture mi ó tún lọ sọ̀rọ̀
ipe kìíní kan ọ̀rọ̀ tí mo ti sọ láti January 11 tí mo ti apologize fún Ọ̀nìrìṣà mo rò pé orí yín burú gbogbo yín ó tẹ Ọ̀ní lójúmọ́lẹ̀ so Aláàfin yẹn ni kó máa rí fín èmi ò tọ́ ní lójúmọ́lẹ̀ èmi sọ̀rọ̀ ni mò ń tún sọ tó bá chájì sí mi kọ́ lọ chẹ́ẹ̀kì ẹ̀ mò ń tún sọ ni pé Ọ̀ní nǹkan tí mo sọ mọ́ ẹ pé mi ì fẹ́ sọ mọ́ torí kó tún máa ka àkọ́ bọ̀ nǹkan tí mo sọ gbogbo ilẹ̀ mọ́ ẹ má wàá máa wo àtàmọ́ kẹ máa fẹ́ máa yí ọ̀rọ̀ kí ló kàn yín pẹ̀lú ààrẹ olóńbọ̀ jẹ́ kí n bàjẹ́ bàámọ̀ ọdún tèmi mọ̀ pé mò ń jà fún bàbá mi ni and I will continue doing it tọ́lọ́jọ́ máa fi dé mi ṣe ọmọ àlè ẹ̀yin ní spíkà ẹ mọ̀ pé ààrẹ ní spíkà Ọ̀yọ́ ẹ wá ń wọ̀nà pé tẹ́ ẹ bá ti fi lè pa ẹnu ààrẹ yẹn jẹ́ àwọn èèyàn ò ní gbọ́rọ̀ mọ́ irọ́ lẹ pa kò sí ní tẹ́ ẹ lè ṣe fún èmi o wọ́n wẹ̀ mí dáadáa Yorùbá ni wọ́n wẹ̀ mí dáadáa mo mọ Kùránì mo bá òun ní Kùránì rìn dáadáa so gbogbo nǹkan tẹ́ ẹ bá máa ṣe ẹrù kẹ́ tó máa ṣe èpè tẹ́ ẹ bá lè ṣe fún ọmọ yìí ẹ má ṣe fún Aláàfin àmọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń bínú bàbá yẹn láì jẹ́ pé ó sọ ara àfikàn síta tẹ́ ẹ wá ń sọ pé kò ní lòpọ̀ bàbá ẹ̀ ọjọ́ kíjọ́ táwọn ọmọ yín bá ti ṣoríire wọ́n máa takò wọ́n níwájú àtẹ̀yìn ni kódà tó rí ire ọmọ yín bá kú díẹ̀ báyìí ó máa jábọ́ lọ́wọ́ wọn ni ìyẹn lẹ́yìn tẹ́ ń bá Aláàfin jà kò mọ̀ yín rí kò dẹ̀ fẹ́ mọ̀ yín and I will continue speaker ni mí fún bàbá mi rẹ̀ ní dákẹ́ àwọn ọmọ àbúrò mi náà ti bọ́ta ẹ̀yin lẹ kẹranko lọ́gbọ̀n ẹ̀yin lẹ dẹ́ta kútẹ́tẹ́ ẹ̀bú yẹpẹ sí ẹ ti ń sọ̀rọ̀ wọn ò pé a lè fa ààrẹ nìkan lẹ̀ everybody náà ti jáde àwọn náà rí revenue láti rówó ṣèbẹ́yìn rówó lórí ẹ̀ ni gbogbo yìí tẹ́ ẹ jáde mo rí bọ̀ máa tún ọ̀rọ̀ mi repeat Ọ̀yọ́mèsì sọ̀yọ́mèsì àwo disagree kí Ṣèyí Mákindé má fún àwọn ọba kan ní adé àwọn olóyè kan ládé bọ̀ kí wọ́n má dé Ọ̀yọ́mèsì ládé so gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ àtàwọn ẹlẹ́nu gbádégán àtàwọn oníkọ̀ìnkọ̀ìn lórí àtàwọn aláṣọ ìrókan pátá kan àtàwọn ní mọ́tò tí ò ló nǹkan kan tó wà ń lu yìí àwọn míì fẹ́ dárúkọ tọkàn ń jáde mẹ́bẹ́ ọ̀nà náyà àbẹ́ ọ̀nà núgà tó wà ní Dallas olóṣó tó ṣe kúrò ní Maryland ní Washington tójú ṣe tiẹ̀ tó kúrò ń bẹ̀ wo bó ṣe rí ó tún bọ́ ta fún mi àmọ́ mo ti mọ nǹkan tí máa ṣe fún yín bọ̀ tí kọ́tà máa ṣe sí ni pé ẹ jẹ́ kí gbogbo àjọ tá ẹ jẹ́ ká gbé péjì ara wa wálẹ̀ káwé ní tó máa dùn nínú wa kí gbogbo wa máa gbé péjì ara wálẹ̀ nǹkan tí máa bẹ̀rẹ̀ sí ṣe fún yín nìyẹn ẹ máa gbé píṣọ̀ mi kẹ́ máa sọ̀rọ̀ burúkú lórí mi ẹ jẹ́ àjọ gbé péjì ara wa wálẹ̀ káwé ẹni tí ó rówó lórí ẹ̀ káwé ẹni tí ò rówó ẹ jẹ́ ata tẹ́tẹ́ yẹn wo ẹ̀yin wèrè orí yín burú Ọ̀yọ́mèsì kì í jọba Ọ̀yọ́mèsì kì í jáde bàbá mi Sàmù advice mi sí ni pé ẹ lọ gbé adé wọn àtọ̀pá tó gbé fún yín àti pépà tó gbé fún yín ẹ lọ gbélẹ̀ fún wọn àní bu yín tó rọ́mọ Ọ̀yọ́ là wa àdẹ̀ níbi tá à ń lọ àdẹ̀ gbọ́dọ̀ má rìn sílùú adé Ṣèyí Mákindé ẹgbẹ́ fún tẹ́ẹ̀bà gbadé adé ó gbọ́dọ̀ wà authorized from Aláàfin Ọ̀yọ́ kábíyèsí gbogbo bàbá wa alága ọjà tó gbadé òótọ́ ni bọ̀ ajé tó fún bàbá alága ọjà yẹn kọ́ lọ tún kíní ìṣẹ̀ṣe Ọ̀yọ́ ṣe kí bàbá wọ ìpè bí kì í ṣadé íńtánẹ́ẹ̀tì tó wọ́n fún wọn no because Ṣèyí Mákindé gangan ẹ disrespect bàbá yẹn tó wá pé yes ẹ fẹ́ fún alága ọjà ní adé èmi ò dispute ẹ̀ ìdí mò ń tẹnumọ́ fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ torí mo rá ọmọ Ọ̀yọ́ kan náà tó ń ta sí mi Ọ̀yọ́mèsì ò ń dádé nǹkan tẹ́mi ń sọ nìyẹn Ọ̀yọ́mèsì kò ń dí adé Ọ̀yọ́mèsì wà fún ọba kan máa tẹ̀lé Aláàfin ni Ọ̀yọ́mèsì ò gbọ́dọ̀ dádé èèwọ̀ ni k'Ọ̀yọ́mèsì dádé ẹ lọ béèrè wò taná fẹ́ délé lórí ṣebí wọ́n fi Ọ̀yọ́mèsì kó tọ́jú àdúgbò ẹ̀ ní ìlú sí ìlú òní k'Ọ̀yọ́mèsì tọ́jú àdúgbò ẹ̀ ni wọ́n wà fún Ọ̀yọ́mèsì ò lè jẹ baálẹ̀ láyé bàbá mi Sàmù with due respect sir ẹ lọ gbé adé Ṣèyí Mákindé fún padà o Ṣèyí Mákindé nǹkan tó dánwò lọ́yọ̀ọ́ yẹn wọn ò dánwò lẹ́kọ̀ọ́
ṣé Olúbàdàn ò lé àwọn olóyè ṣé wọ́n dádé ṣé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò láwọn olóyè ṣé wọ́n dádé ṣọ́ọ̀ ní ìrìṣà ò láwọn olóyè ṣé wọ́n dádé ṣé Aláké of Ẹ̀gbá ò láwọn olóyè ṣé wọ́n dádé ṣé Àwùjalẹ̀ ò láwọn olóyè ṣé wọ́n dádé kí ló dé tó wá jẹ́ pé ibi tí ìpìlẹ̀ ti wá ẹ wá fẹ́ bàjẹ́ Ọlọ́run ní fún gbogbo èyí tẹ́ ẹ bá gbọ́ Ọlọ́run ní fún yín ṣe o èpè kọ́ o Ọlọ́run ní fún yín ṣe ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ ò ní fún yín ṣe bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi ààrẹ náà. tó sọ oríṣiríṣi ìbàdí yẹn gan wọ́n disrespect Aláàfin pé ṣé ìmákí fáwọn yẹn ládé so wọ́n tẹ́ pé ṣé ìmákí ló fún Aláàfin rẹ̀ náà ládé so tí kan tó bá wà láàrin àwọn méjèèjì so kò ṣé ìmákí ó lè fẹ́ lé bọ̀dì ní ẹlẹ́bẹ̀ẹ́ni ládé náà nígbà tó yẹ pé ok ṣé ìmákí ò lè fún wọn ládé àbí wáyé tí Aláàfin náà sì wá fún wọn ládé Aláàfin wà fún wọn ládé títí ìgbà tí ìmákí wá fún wọn ládé táwọn yẹn ti celebrate ẹ̀ tí wọ́n ti ń pè wọ́n lọ́ba táwọn náà ti ní palace gbẹ̀ wá ní kó sì lọ gbélẹ̀ Buhari Ṣèyí Mákindé gan ẹ̀dìsẹ̀sẹ̀ Aláàfin ìrẹ̀pọ̀ ìwọ̀n wà láàrin Aláàfin àti Ṣèyí Mákindé àbíjà Ṣèyí Mákindé disrespect Aláàfin ṣùgbọ́n nígbà tí fọ́yà Mákindé tí ó pè àbáwá ní Adébọ́lá kúkú mọ́ dáfá kò disrespect Aláàfin tó lọ gbé abaláwo láti Amẹ́ríkà tó ní wá dáfá pé ta ni fámú tí fámú wà dé Ṣèyí Mákindé disrespect Aláàfin gbà náà oore wo ló lè tó bá wọn tí oore wo ló tó bá wọn láyé tí yẹn lè ṣe fún yàn kí yẹn mú yẹn láti grassroots ó sì mú yẹn lórí ipò ọba pẹ̀lú alóhun tí Ṣèyí Mákindé ṣe fún Aláàfin kò yẹ kí Ṣèyí Mákindé lè ṣe yẹn kan kó bẹ́ẹ̀ láàfin ọmọ láyé kò yẹ kí Ṣèyí Mákindé lè ṣe yẹn kan kó bẹ́ẹ̀ láàfin ọmọ láyé lóore kan ṣe bá láwọn ìdílé gbádùn àbí kí náà pé tí wọ́n ti ń gbowó kí tí wọ́n ti ń bribe kiri billions of naira náà ti ná according to báwọn ẹ̀ sọ pé wọ́n náà gbowó kí wọ́n bribe wọn pé wọ́n ikọ̀ ti ń rí àwọn ibì kan tí Ṣèyí Mákindé sọ pé rá ẹja rìn báyìí ẹja rìn báyìí ẹja rìn báyìí tí ẹ̀ pa bí sólóore ní yín báyìí sọ Ṣèyí Mákindé wá sí fún yín náà kọ̀lẹ̀ lẹ́tù fi ń bù yìí tí ó kọ́lá ti fi ń bù yìí kéèyàn ò sọ̀bọ̀ lóore ó sàn ju pé ó kéèyàn sọ̀bọ̀ lóore ó sàn ju pé yéèyàn ó sẹ́ni tí ò ní mórí lóore lọ táyẹ pé kó wá séèyàn lóore ìjà ló bá ẹ̀yìn tó fẹ́ gbé padà fún Ṣèyí Mákindé oore wo ló lè tó oore tí Ṣèyí Mákindé ṣeun wọn lọ mú yẹn láti Canada fún ìsọdọ̀bà